òní àtúndé bí ìṣe wa lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa. Lónìí la ó máa sọ̀rọ̀ nípa lẹ́tà kẹrìnlá nínú àwọn álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Lẹ́tà kẹrìnlá yìí òun ni a mọ̀ sí lẹ́tà mí. Lẹ́tà mí ni lẹ́tà kẹrìnlá nínú àwọn álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Lẹ́tà yìí jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn kọ́nsọ́náǹtì èdè Yorùbá, àmọ́ èyí tí ó yàtọ̀ sí gbogbo àwọn kọ́nsọ́náǹtì yòókù nítorí pé lótìítọ́ kọ́nsọ́náǹtì ni, àmọ́ ó jẹ́ ọ̀kan lára àwọn kọ́nsọ́náǹtì méjì tí ó jẹ́ aránmúpè àṣesílébù nínú èdè Yorùbá. Èyí ni pé lẹ́tà mí yìí bó ṣe jẹ́ kọ́nsọ́náǹtì tó, ó lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Yorùbá, ó lè wà láàárín, ó sì lè gbẹ̀yìn ọ̀rọ̀ Yorùbá. Bákan náà ó lè gbàmì ohùn lórí, ó sì lè ṣiṣẹ́ sílébù nítorí pé ó ń ṣiṣẹ́ aránmúpè nínú èdè Yorùbá. Ẹ wá wo lẹ́tà tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Bí a bá wo onírúurú ọ̀rọ̀ Yorùbá, a lè bá lẹ́tà mí pàdé. Àpẹẹrẹ àwọn ọ̀rọ̀ tí a ti lè bá lẹ́tà mí pàdé òun ni mí ó wà nínú màálù, májèlé, mọ́ínmọ́ín. Bí a bá wo mọ̀ǹgúdú, mọ̀ǹgúdú kí ló ń jẹ́ mọ̀ǹgúdú? A lè bá mí pàdé nínú mọ̀ǹgúdú. Bákan náà ni a lè bá a pàdé nínú mọ́ngòrò. Kí là ń wí? A ní pé lẹ́tà mí òun ni lẹ́tà kẹrìnlá nínú lẹ́tà álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Ó jẹ́ kọ́nsọ́náǹtì, àmọ́ kọ́nsọ́náǹtì aránmúpè àṣesílébù ni. Èyí tó túmọ̀ sí pé ó lè gbàmì ohùn lórí, ó sì lè ṣiṣẹ́ sílébù, ó lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀, ó lè wà láàárín, ó sì lè gbẹ̀yìn ọ̀rọ̀ Yorùbá. Ǹjẹ́ kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge? Lónìí a ò ní rí jù bẹ́ẹ̀ lọ lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa. Ó tún di ọjọ́ míì tí a ó máa mú àkọ́tún ètò wa wá fún yín. Kó tó dìgbà náà, ẹ̀yin lè fẹ́ kọ́ èdè Yorùbá síwájú sí i. Ẹ yẹ̀ wá wò lórí àwọn ayélujára wa, lórí Instagram wa àti Yorùbá Clinic, lórí Facebook àti Yorùbá Clinic. Bí ẹ bá fẹ́ yóò wá ní Twitter Yorùbá_clinic, lórí YouTube Yorùbá Clinic TV òun ni à ń lò. Lórí ayélujára wa èyí tí ẹ ti lè kọ́ èdè Yorùbá sí i tí àwọn ọmọ yín ti lè ṣiṣẹ́ àmúrelé wọn www.yorubaclinic.com lẹ ti lè bá wa pàdé tí ẹ lè kọ́ àkọ́tún èdè Yorùbá. Ǹjẹ́ kó tó dìgbà míì tí a máa mú àkọ́tún wá fún yín, èmi atọ́kùn yín Ọlárewájú Àyìndé Ọláìyá n ò tí ì yí padà. Mo wí pé kí ẹ wà ní àlàáfíà.